ẹ̀yin èèyàn àṣírí títí tú o ẹ ti wá gbọ́ nǹkan tí wọ́n sọ o wọ́n ní Sèyí Mákindé ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ àwọn ọmọ tán lọ kó yẹ pé Sèyí Mákindé mọ̀ nípa rẹ̀ wọ́n ní Sèyí Mákindé gangan ló wà nídìí ọ̀rọ̀ yẹn o ẹ wò èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ẹ máa gbọ́ gbogbo ẹ̀ pátá ẹ máa gbọ́ bàbá tó ti sọ pé Sèyí Mákindé sí kíní ó mọ̀ nípa àwọn Fúlàní ó mọ̀ nípa àwọn ọmọ táwọn Fúlàní wá kó nílé ìwé yẹn ẹ wò ẹ wọ́n kankan fìdílé ká wá gbọ́ nǹkan tí màmí Yorùbáwuyì àtàwọn olólùfẹ́ wọn àtàwọn tó tú àṣírí Sèyí Mákindé ẹ máa gbọ́ gbogbo ẹ̀ pátá nínú fídíò yìí. mo ti mọ̀ pé Sèyí Mákindé mọ̀ ń pa kínní àwọn tó ní kọ́ release inú prison yẹn tó bá wide dáadáa àwọn tó pé wọ́n á ṣiṣẹ́ Ìbàdàn ńjọ́ kínní tó blow Ìbàdàn tó lock up yẹn bí wọ́n àbá náà wọn síbẹ̀ because ìjọ tí kínní ìṣẹ̀lẹ̀ wọn lọ fẹ́ rí Sèyí Mákindé ìjọba láti mú Sèyí Mákindé dáadáa nǹkan tó fẹ́ sọ nìyẹn. èyí olóṣèlú Nàìjíríà kíkan tí ẹ wo ìtùtù báyìí sọ pé kò lè dáa fún yín kọ́ kíkan wo yín kí lè bùn yín lépè lè wọ̀n yín lépè ta ni ká sá fún nísìta ni ká súnmọ́ ta ló ń parọ́ ẹ ní kú pé gbogbo tó bá mọ̀ nípa tó ṣe gbé àwọn púpù yìí ẹ ní kú dáadáa ẹ ní kú dáadáa. ọ̀rọ̀ tó ń ṣọgọ́fà ló ń ṣọ̀ọ́dún èyí tó ń ṣogójì náà ló ń ṣe gbà ọ̀rọ̀ tó ń ṣe gbogbo àwọn tí wọ́n wà nínú igbó yẹn ló ń ṣe àwátàwá ọkàn ò balẹ̀ kílò lẹ̀mí oníkálukú ń sáká ẹ ní àlàáfíà mi ò tí ì ṣépè fún yín o mò ń bọ̀ ní Makinde ẹ sọ̀rọ̀ sókè. Please, I want to make some clarifications. Today makes it the 24th day that we have been in this place. 24th, and it 24 seems that days. Some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for ₦1 billion. They requested for Sharia to be entrenched in the country. These are not true. They are just trying to create problems for us. We have been here since we have not been forced to worship in Islamic way. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just begging you. Don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people. And the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for Sharia. They are not asking for money. They are not asking for weapons. All they want is release of some of their people. Please, let everybody know about it. Ẹ dákun lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí òní ló di ọjọ́ 24 tá a ti wà níbí ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n níjọba sọ wípé kí wọ́n máa ṣe Sharia law ní Nàìjíríà kí wọ́n fún àwọn ní mọ́tò Hilux kí wọ́n fún àwọn ní ₦1 billion kí wọ́n sì release àwọn èèyàn wọn làwọn tó fi wálẹ̀ irọ́ ni kò sóòótọ́ níbẹ̀ o wọ́n kàn fẹ́ sọ̀rọ̀ yìí di ńlá fún wa ni wọ́n fẹ́ fẹ̀mí wa ta wọ́n gé ni o ẹ dákun ẹ ṣàánú wa ẹ bá wa jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún. ẹ bá wa share fídíò yìí ẹ bá wa tẹ thumb up lórí show yìí ẹ lè gé show yìí kẹ́ ẹ lò lọ́fẹ̀ẹ́ I am not asking for percentage. Àgbákò orí yín ẹ̀yin olóṣèlú Nàìjíríà àgbákò dẹ̀ ń sá lọ. Ẹ dákun lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí òní ló di ọjọ́ 24 tá a ti wà níbí ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n níjọba sọ wípé kí wọ́n máa ṣe Sharia law ní Nàìjíríà kí wọ́n fún àwọn ní mọ́tò Hilux kí wọ́n fún àwọn ní ₦1 billion kí wọ́n sì release àwọn èèyàn wọn làwọn tó fi wálẹ̀ irọ́ ni kò sóòótọ́ níbẹ̀ o wọ́n kàn fẹ́ sọ̀rọ̀ yìí di ńlá fún wa ni wọ́n fẹ́ fẹ̀mí wa ta wọ́n gé ni o ẹ dákun ẹ ṣàánú wa ẹ bá wa jẹ́ kí gbogbo èèyàn mọ̀ ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún òun náà ni kí wọ́n fi àwọn èèyàn wọn kan sílẹ̀ wọn ò béèrè owó lọ́wọ́ wọn wọn ò béèrè mọ́tò lọ́wọ́ wọn wọn ò béèrè ìbọn lọ́wọ́ wọn wọn ò béèrè Sharia lọ́wọ́ wọn látijọ́ tá a ti débì wọn
sọ pé dandandandan ká máa kírun níbí wọ́n fi wá sílẹ̀ jẹ́jẹ́ wa ni ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ yìí di ńlá mọ́ wa lọ́wọ́ ẹ má jẹ́ kí wọ́n bà tiwa jẹ́ ẹ dákun ẹ̀mí wa ó wà lórí okùn ni ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa jẹ́ kí gbogbo àwọn tó yẹ ó gbọ́gbọ́ ohun kan ṣoṣo náà ni wọ́n béèrè fún the release of their people they have not asked for any other thing wọ́n béèrè any other thing ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n tún yírọ̀ ìmọ̀ wa lẹ́sẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ dákun ẹ jọ̀ọ́. bá wa ṣí ẹ fídíò dádì ajínigbé bọ̀dá ajínigbé from my side I say thank you sir ẹ ṣé sir torí tí àlè yẹ ní bájú bá bẹ ẹni lọ bàbá là á pè a dúpẹ́ lọ́wọ́ yín sir wípé at least wọ́n tẹ̀ sí lè sọ̀rọ̀ ẹ ti lù wọ́n kẹ́ ti damage wọn bọ̀dá ajínigbé thank you sir a dúpẹ́ on their behalf sir ṣe rí àgbákò irọ́ or do I say ta ló ń parọ́ láàrin àwọn nǹkó ajínigbé dádì ajínigbé àti Siyii Makinde pẹ̀tẹ́ ẹ̀yin bọ̀dá ajínigbé tó kù tètè fẹ́ strike ẹ fẹ́ lè ṣàríkọ́gbọ́n o 24 days ọ̀sẹ̀ mẹ́ta ti kọjá àti ń ka oṣù kan lọ wọn ò gbọ́ nǹkan kan ẹ̀yin ẹ súnmọ́ wọn wò àmọ́ pé many of them ti kọ́ àwọn ọmọ wọn kúrò nílùú ṣùgbọ́n àwọn fún ara wọn àbọ̀dá ajínigbé ni yín náà ọkọ̀ ajínigbé ni yín ẹ má ṣe pé kinní kan ló jèso àjàrà kinní kan lè yín kan àwa ọmọ tẹ́fẹ́ kéyìn máa kan yìí àwọn tẹ́ gbé wa lé lọ tọ́lọ́run ló gbé wa láwọn pípù yìí lọ́wọ́ olórí burúkú ni wọ́n mi lẹ́kọ̀ọ́ ọlọ́run ò lè ṣèkà fún wa kó wá gbé wa láwọn pípù yìí lọ́wọ́ ní ìṣúọ̀ ọlọ́run ló gbé wa lé wọn lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin bọ̀dá ajínigbé ẹ jọ̀ọ́ ẹ fi wọ́ ẹ̀fọ́ ọmọ tálíkà sílẹ̀ mo fọ ọlọ́run ọba bẹ̀ yín ẹ yíwọ́ yín sí ọ̀dọ̀ àwọn bọ̀dá kidnappers ẹ ṣe ẹ bá mi kí àwọn bọ̀dá kidnappers àti àwọn bọ̀dá ajínigbé ọkọ̀ ajínigbé bá wa kí wọn pé wọ́n ṣe ẹ wá bá wa sọ fún wọn pé kàn jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin bọ̀dá ajínigbé ẹ bá wa release àwọn èèyàn wa ẹ bá wa release àwọn èèyàn wa ẹ̀yin lẹ́jọ́ mọ̀ ń tẹ́ ẹjọ́ fà pọ̀ àwa yìí wọn mọ̀ pé bọ̀dá ajínigbé ẹ má wulẹ̀ waste time yín èmi ẹ pé mò ń dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ tiẹ̀ ṣe akúkú sì ń ráwọn èèyàn wa èyí lẹ́jọ́ mọ̀ tẹ́jọ́ dàpọ̀ ó máa ní ìkọ̀kan tí wọ́n ṣe fún yẹmí ò trust wọn ó lè níṣẹ́ tán ti rán yín tó wá dé ní ìsìn tán láwọn ò gbà mọ́ àbí àmọ́ arí lórí íńtánẹ́ẹ̀tì ni ṣùgbọ́n fúnra wọn sọ wọ́n láwọn làwọn kó wọn wá pé àwọn lò wọn fún election tán àbí bàràjẹ́ ò sọ ni ó láwọn lò wọn fún election tán ni wọ́n kọ̀ tí wọ́n sọ pé àwọn ò lọ mọ́ àní ẹ lọ àdẹ̀ ní ẹ má lọ ṣùgbọ́n ẹ ṣàánú wa ẹ̀yin bọ̀dá ajínigbé ẹ ṣàánú wa ẹ mọ bí táwọn pípù yìí ń gbé ẹ mọ bí táwọn fámìlì wọn ń gbé ẹ mọ bí táwọn mọ̀lẹ́bí wọn ń gbé ẹ mọ bí táwọn lè wá wọn sí ẹ ṣàánú àwọn ọmọ tádíkà táàrò oúnjẹ jẹ ẹ ṣàánú wa ẹ bá wa sọ̀rọ̀ sókè ní ìṣẹ́jú méjì because mi ti fẹ́ gbé kọ́ọ̀lù mi sí mo fẹ́ ẹ ní sùúrù mo láwọn fídíò tí mo fẹ́ play ọjọ́ ọmọ tálíkà gbé ọjọ́ ọmọ olówó gbé kò hàn lọ́jọ́ méjìdélẹ̀ náà bọ́dá ajínigbé àwọn ìgbèrè yóò mọ̀ bẹ́ẹ̀ jíyàn gbé o bá a gbóhùn sókè mi wá òjò wọn lójú ẹyí ẹbẹ̀rẹ̀ ibi tí àwọn àtọ̀bá wọn ń gbé tó bá níyàtọ̀ ní bàbá ẹbẹ̀ tíyàwó ẹ̀ rìn sí bá a gbóhùn sókè sà. hello àti gbé kọ́ọ̀lù yẹn bá ìṣẹ́jú méjì náà lè máa lò ẹ̀dẹ̀ tí mo 36 seconds níbẹ̀ o. mo ò ní ìṣẹ́jú lásán nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé ó tán ẹ ṣeun gan sà ẹ ṣeun ẹ̀yin èèyàn wa ẹ bá wa bẹ̀ àwọn bọ̀dá ajínigbé kan jọ̀ọ́ bọ̀dá ajínigbé ẹ jọ̀ọ́ sà ẹ gbóhùn sókè. ẹ kúrò lẹ́fẹ̀ẹ́. ẹ kú dédé àsìkò yìí sà. àdúgbò àpò ètò mà.
ẹ rí ibi ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ tí ẹ ń sọ látẹ̀ka táwọn ó gbàdúrà wa ṣe rí ilé jẹ́ ká fojú kan wò ó ṣe rí àwọn kidnapper yẹn tí wọ́n bá ní kí ìyá yẹn sọ síta a lè sọ pé òótọ́ ni a lè sọ pé irọ́ ni àmọ́ tí wọ́n bá ní kí ìyá yẹn sọ síta òun ni yóò sọ síta ẹ rí wípé ohun àwọn èèyàn ó pọ̀ lórí àwọn èèyàn káàkiri tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń di àjà wọn tí wọ́n ti sọ̀rọ̀ sẹ́yìn irú àwọn ìmámù irú àwọn kí ló kọrọ ìwó gbogbo wọn báwọn wọ́n lè ní kí wọ́n tún yí ọ̀rọ̀ padà pẹ̀lú ibi tẹ́tẹ́ pẹ̀lú ẹ̀sùn tó fi ń kan àwọn èèyàn àwọn àjàjà àwọn àpá kọ̀ọ̀kan wọ́n lè ní kí wọ́n yí ọ̀rọ̀ wọn kí wọ́n yí padà lórí sọ́bà tí ò bá yẹ pé wọ́n bá nìkan kan nú wájú pé lóòótọ́ ni pé kán fẹ́ àwọn èèyàn wọn lẹ̀ ní lóòótọ́ lórí tí wọ́n lè pa àwọn tí wọ́n pa tí wọ́n bẹ lórí lóye tó ti yé ẹ jẹ́ ká tún fi ojú yẹn ká gbogbo ká mọ̀ sọ pé gọ́ọ̀mẹ̀ntì ẹ̀wọ̀n àkónírọ̀ ni wọ́n tẹ́lẹ̀ wọ́n sọ pé àwọn oṣù nǹkan tí wọ́n ò ní ṣe ní ẹ̀rẹ́jọ́ kọ́rọ̀ wọn dàbí pé bóyá a fẹ́ máa rúbẹ̀ sí wọn tó sì àárín yẹn mo fẹ́ kí owó lé pé kẹjẹ́ ká tún fojú kejì náà wowó ẹ pé tó mà. ọ̀dà ẹ ṣeun gan ẹ̀yin èèyàn wa ẹ̀yin tẹ bá mọ̀ pé tẹ bá support wípé Nigeria government ọ̀rọ̀ tí woman yìí ń sọ bóyá ó lè jó òótọ́ ẹ jẹ́ á mọ̀ ẹ̀yin tẹ bá support pé wọ́n ní nǹkan tó ní kí woman yẹn sọ ló sọ ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ á mọ̀ ẹ má bà tiwa jẹ́ Ṣèyí Mákindé ẹ má kó bá wa ẹ̀yin bọ̀dá ajínigbé ẹ lọ lé wọn ẹ̀wọ̀n yẹn máa jí gbogbo ẹ lọ jí àwọn olórí wa gbé ẹ kó wọn lọ sí oko Sambisa ẹ máa lọ fi wọn dáko àlùbọ́sà ẹ bá gbóhùn sókè. ìyá mi ojú òní tì yín ṣe rí gbogbo àwọn tó ní ọwọ́ nínú bí ilẹ̀ Yorùbá ò ṣe tòrò ọkàn yín ò ní balẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ń fìtínà tí ẹ ń yọ ìfòòró fún ọmọ Yorùbá tí ẹ ń da gbogbo àwọn ọmọ bíbí tá a jẹ́ ọmọ àlè torí ọmọ ọkọ ní gbogbo ẹ̀yin politician ilẹ̀ Yorùbá àbí ọmọ àlè ní gbogbo yín pátápátá ọmọ àlè ní gbogbo yín tó bá ṣe pé kò sí ọmọ ọkọ kankan tí yóò gbà kí wọ́n gbé ọmọ òun lọ inú igbó ọmọ ọdún kan ọmọ ọdún méjì àwọn ìyá àwọn bàbá tó wà ńbẹ̀ tẹ́ ẹ dẹ̀ dákẹ́ àwọn tó ní ilẹ̀ yẹn wọn á jẹ́ kó gbóná má gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ọwọ́ tí wọ́n ṣe ń fìtínà ọmọ Yorùbá àwọn tó tẹ̀ wá dó àwọn bàbá ńlá tiwa tó pé ẹ̀jẹ̀ títí wọn ò ní wọ́n fi tẹ ilẹ̀ Yorùbá dó tó ṣe pé ẹ̀jẹ̀ wọn ò ní wọ́n fi kalẹ̀ kí àwa tá a jẹ́ àrọ́mọdọ́mọ ká lè ráyé gbé ẹ lé wa kúrò nílé àwọn tó tún wà nílé ẹ tó ń lé wọn pa àwọn Elédùmarè tó dá ilẹ̀ Yorùbá á lé gbogbo yín pa gbogbo ẹ̀yin tẹ́ ń fìtínà ọmọ Yorùbá gbogbo ẹ̀yin tí ẹ ń fi ìnira tí ẹ ń fi ìdààmú tí ẹ ń fi ìpayà tí a lè jẹun kí oúnjẹ lọlẹ̀ a lè jẹun kí oúnjẹ lọlẹ̀ tí ẹ ń gbé wàhálà bá wa nítorí self ambition ti yín àwọn tó ní ilẹ̀ yẹn wọ́n á jẹ́ kó gbóná mọ́ gbogbo yín láti irú ọṣẹ tẹ́ ẹ̀ bá wẹ̀ irú àgbo tẹ́ ẹ̀ bá kì sí irú ẹni tí ì bá mọ́ gbóyin láyà tẹ́ rí àwọn tó ń dálẹ̀ yẹn kalẹ̀ wọ́n á jẹ́ kó gbóná mọ́ gbogbo yín gbogbo ẹ̀yin olórí burúkú wọ̀nyí tí ẹ̀ fi torí títí yín nìkan selfish àníkẹ́ ẹ mọ́ jẹ tẹ́ bá fẹ́ jẹ àníkẹ́ ká gbé ayé kẹ ẹ jẹ́ ká gbé ayé nírọ̀rùn àìṣe ọ̀lẹ ọmọ ṣiṣẹ́ ni wá àwọn babalá wa àjọ níní kì í ṣe pé babalá ọmọ àlè yín nìkan ló ní gbogbo yín ẹ ń fìtínà everybody àwọn tó nílẹ̀ yẹn wá fìtínà ayé yín àwọn tó nílẹ̀ yẹn wá fìtínà àwọn tó nílẹ̀ yẹn wá fún yín ìnira àti ìdààmú olè mọ̀ rí gbogbo ẹ̀yin olórí burúkú wọ̀nyí yìí kí àwọn èèyàn wà nínú gbọ́dọ̀ àtijọ́ ẹ̀jẹ̀ dákẹ́ 24 days. Kí ni ọmọ tálíkà ṣe? Kí ni ẹ̀ṣẹ̀ tí ọmọ tálíkà ṣe? Kí ló dé? Àmọ́ tí ògo ti ń jẹ́ ti Ọlọ́run Elédùmarè gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ tí bí ìyá ṣe ń jẹ ọmọ Yorùbá ní ilẹ̀ òní tó mọ̀ yìí gbogbo yín àwọn tó nílẹ̀ yẹn wá jẹ́ kó gbóná mọ́ gbogbo yín. Ẹ ṣeun yá wa ẹ máa rò bóyá à ń bá yín ṣeré ni a máa wọ̀n yín lépè. Lọ́run á pín wa dé rere o náà dẹ̀ bá wa gbà àwọn pípù yẹn padà yẹn sọ̀rọ̀ mi ṣókí ṣé orí ọgbọ́n àgbà tèmi ejò lọ́wọ́nú
sórí àwọn tó ń da ìlú Yorùbá lúrú àwọn Muslim jàgídíjàgan Olúwo Mufti Ìwó àtàwọn àáfàá tó gbé Gumi wá nípa Sharia law nípa kó máa ṣe wọ́n tún yọ wọ́n ní nǹkan tí wọ́n bá fún fèrè fún àwọn kidnapper yẹn tí kidnapper yẹn bá sọ fún wọn òun ni wọ́n máa sọ fún principal kó fohùn síta Ọlọ́run alààyè á kó àwọn pípù yẹn jọ lágbára Kristi ọ̀rọ̀ ejò lọ́wọ́ nú àwọn tó olóṣèlú dẹ̀ wà nídìí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n nǹkan tí èmi kàn fẹ́ sọ ni pé àdúrà gidi kọ́lọ́run bá wa kó sí àwọn kidnapper yẹn nínú kì í ṣe irú àwọn yẹn ló yẹ kán lọ máa gbé àwọn poor people kan ló yẹ kán lọ máa gbé kò sí géènì kankan tẹ́ ẹ rí lórí ẹ̀ ẹni tẹ́ ẹ gbé lọ́rùn níjọ́ kìíní àná báyìí ẹ kàn waste ẹ ló ti lọ ẹ kàn waste kò dún àwọn tẹ́ torí ẹ̀ kidnap wọn ò tiẹ̀ mọ̀ pé nìkan kú wọn ò mọ̀ ibi tó ti sọ sí ibẹ̀ náà ti mọ̀ ẹjọ́ kidnapper tó kidnap àwọn people yìí ẹ wá ro ti ìkúnlẹ̀ abiyamọ inú obìnrin tẹ̀yìn náà ti jáde ẹjọ́ à ń bẹ̀ yín àtàwọn ọmọ yín náà nínú ilé ẹ níyàwó ẹ dẹ̀ bímọ tó bá jẹ́ pé ọmọ yín náà gbé kílẹ̀ ṣe fẹ́ fi mo fi orúkọ Ọlọ́run bẹ̀ yín àwọn Muslim jàgídíjàgan tó wà nílẹ̀ Yorùbá yìí gbogbo tí a bá play fídíò àwọn Mufti Ìwó láti ilẹ̀ wá ẹ rí mọ̀ pé jàgídíjàgan kan pa ni kan ṣe gbá Mufti Ìwó sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní nínú fídíò tí mo wò lọ́dọ̀ ẹ̀ ó ní gbogbo àwọn tí ó tó ń sọ pé wọ́n Sharia ò ní dúró àwọn tó ń sọ pé kinní kan nígbà tó ń sọ̀rọ̀ ti Sunday Igboho tó ṣàfihàn bẹ̀rẹ̀ tó bàtàbàtà ó ní Sharia lọ sí gbàdúrà ẹni tó bá tó bẹ́ẹ̀ kan wá fowó wá pípapípa náà ṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́ pípapípa ní tiwọn. ẹ jọ ẹni tó bá lè mute ẹ drop ara yín this page is not if you cannot mute yourself this page is not for you please. ṣé mi ló bá wí. ẹ̀yin kọ́ màá mi ẹ máa sọ̀rọ̀ yín lọ. pípapípa náà ń sọ náà lórí social media tó yẹ kí àwọn DSS kó ṣe investigation kó dẹ̀ arrest wọn. sọ àjẹkẹ́ lànà ọmọ kúlẹ̀ ní tani ò mọ̀ fàjẹ́ alẹ́ àná ló pọ̀ mọ́ jẹ nǹkan tó ń sọ òun náà fọ̀ fún àwọn kidnapper pé kan sọ fún àwọn ó dà màmí ẹ ṣe gan Ọlọ́run á kó wọn yọ. àṣẹ Èdùmàrè àṣẹ ìyàwó Adébọ́lá bá àrùn ṣẹ́jú méjì kí tó bọ́ sí ṣòmí politician wà bẹ́ẹ̀ kan máa gbé àwọn Muslim ara wọn kọ́ máa gbéra wọn. ó dà ẹ ṣe gan màmí ẹ bá àrùn ṣẹ́jú méjì àtàwà lókè yẹn lè máa bá wa power tap kò sẹ́ni tó bá ti drop mo ní gbé wọlé mọ́ o mo ṣe yẹn lórí péjì mi màá lè power tap lẹ sọ̀rọ̀ náà ẹ̀sùn mo mọ̀ pé ẹ̀yin máa ń power tap. ṣé àwọn tó kọ́kọ́ sọ̀rọ̀ àtẹ̀kẹ́ ẹ̀míà bákan méjì ni ká wọ̀rọ̀ yantí ṣé àwọn tó ní pé àwọn èèyàn ń pariwo à ń ṣe ṣó lórí ẹ̀ back to back pé Sharia lọ àwọn kidnapper yẹn wọ́n lè ní pé kí assistant principal yẹn kó jáde kó debunk ẹ̀ ká tún wò bẹ́ẹ̀ yìí. mo ṣe bẹ́ẹ̀ pé ta ni ká súnmọ́ ta ni ká sá fún ṣáájínigbé ni àbí Ṣèyí Mákindé. so both way ni bákan méjì lọ̀rọ̀ yẹn jẹ́ wọ́n lè béèrè fún kinní yẹn dájú mi kan ó dà pé dájú mi kan àbí mọ́mí mi kan ló sọ̀rọ̀ sí pé ṣe rántí bọ́ǹbù tó ṣe àmì pàpà tó ṣẹlẹ̀ ní. àdó olóró yẹn tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ṣé Mọ́kọ́lá àbí bọ́ni ṣé àwọn kan ọkọ̀ àwọn èèyàn kan sọ àwọn èèyàn náà fẹ́ fi gba pàṣípàrọ̀ then owó náà dẹ̀ tún wà ń bẹ̀ àti gbogbo nǹkan tó tún list pé wọ́n ní kọ́kọ́ àwọn èèyàn wọn lẹ̀ Ṣèyí Mákindé àwọn èèyàn ìkọ́nù wọn láti bọ́ta kọ́ wá clear ọ̀rọ̀ yìí because àwọn ìtàkùn inú mi dùn torí èmi náà yíbe jì ń lé tó gbá àwọn ọmọ yẹn gbà àwọn ìtàkùn yẹn sìn àwọn yẹn ò lo 72 hours. wọ́n fi lọ gbà wọ́n ọmọ olówó làwọn yẹn kò ṣe ọmọ tálíkà ẹ ṣe nǹkan màmí Basfa ti bá a gbósókè ní ìṣẹ́jú méjì kásẹ̀ ní ìṣẹ́jú méjì because fídíò tí mo fẹ́ play ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́nu kó tó pé lè ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni Basfa ti bá a gbóhùn sókè ṣẹ̀wá ń bẹ̀ Richard ẹ̀ gbóhùn sókè Basfa àtàwọn aríra ń jọ mí Richard ẹ̀ gbóhùn sókè. wọ́n ti sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká wò láti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àwọn bọ́tún láàgùn ìlú Ṣèyí ẹ̀jẹ̀ àwò láti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ máa rí létí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí láti bẹ̀rẹ̀ àárùn tó ń bẹ̀ ẹ̀ ń gbọ́ mi mọ̀ wípé àkùdí bọ́ǹkì ẹ̀ pé wọ́n lè jẹ́ ọjà kẹjọ láti ṣe kọ́ máa sọ nǹkan tó ń sọ yìí
body language nǹkan body language nǹkan ṣe rí tó bá kẹ́rẹ́ àwọn alálẹ̀ ló wà lẹ́nu iṣẹ́ wọ́n á tún pẹrẹpẹrẹ ẹ̀wò wọ́n á tún pẹrẹpẹrẹ àti ẹja máa wọ lọ. ẹ ṣeun gan bàbá wa Ọláyínká bá wa gbóhùn sókè bàbá wa Ọláyínká ṣe wà ń bẹ̀ ẹ gbóhùn sókè sà orí péjì we don't wait for that ó dàbọ̀ Ọlọ́run aṣọ yín. ta ni ká gbàgbọ́ nísìn ṣé Ṣèyí Mákindé ni àbí àwọn ajínigbé. àwọn olè yín gbàgbọ́ tí ń sà. woman tó sọ̀rọ̀ yẹn lẹ gbàgbọ́ ok Mr. Richard ok ó dà ẹ ṣeun gan ẹ máa bá wa power tap lọ yín tẹ́ wà lókè àwọn tí wọ́n power tap náà ti drop yẹn mo dẹ̀ ráyà ti gbé wọn wọlé padà mọ́ ẹgbọ́n sókè lórí fóònù. Hello, ẹ kú iṣẹ́ o. Èmi nǹkan ẹ kú iṣẹ́ o. Nǹkan tèmi kàn máa sọ ni pé tẹ́rí ìgbà tí Ṣèyí Mákindé tí ò ti lè fún ṣífù láàyè pé ó ṣe anything nípa woman yẹn. Ibẹ̀ lèmi ti rí bó ti wà very obvious pé gbogbo wọn ń play political game. So woman yẹn tó jáde síta tó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ kò parọ́ exactly nǹkan tó ń ṣẹlẹ̀ ló ń sọ yẹn. Kò lè jẹ́ ọmọ Ṣèyí Mákindé ló wà nínú igbó kó má fún ṣífù láàyè ibi kó má wọnú igbó lọ kò possible ìgbà tó kì í ṣọmú ẹ ló wà ń bẹ kò ń ṣe bí ẹ so ó ń fi wá play politics ni because tó bá jọmọ Yorùbá ni ní ìtì ẹ̀rọ bóyá ọmọ Yorùbá tó ní Ṣèyí Mákindé mo ṣú ẹ̀ pé ó máa tan mọ́ Fúlàní because tó bá jọmọ Yorùbá ni ọmọ Yorùbá ó tú ọ fún mi tó bá jẹ́ rí ọmọ Yorùbá most àwọn tó ń fi wá play game yìí tó bá jẹ́ rí ọmọ Yorùbá ẹ̀mí èèyàn máa ń jọmọ Yorùbá ọ̀tọ̀ ọmọ Yorùbá gangan lójú ẹ̀mí èèyàn ó máa ń ká wọn lára ọmọ Yorùbá gangan kí n lè fara kọ́rí kọ́ máa pààyàn lójú ẹ̀mí ò kí n lè gbé nítorí náà nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọmọ àlè ti dàgbà sáàrin wa èmi ti dolórí wa nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa báyìí nìyẹn. ẹ ṣe ń gan bàbá wa adúpẹ́ sà lórí ọ̀rọ̀ àwọn woman yìí ẹ sáré play fídíò kan mo fẹ́ sọ̀rọ̀ nípa Tinubu àti àwọn ọmọ Yorùbá. Unacceptable, Mr. Speaker. We must stand up and find a way of bringing this issue of insecurity. This is unacceptable, Mr. Speaker. We must stand up and find a way of bringing this issue of insecurity to order. Otherwise, you and I is not safe. No matter how Nigerians respect us, we are moving to a level that Nigerians will fight us the way they fight criminals and the way they fight Boko Haram. Until the right thing is done by us here, until we speak for the Nigerian people, until we draw line, until we tell government what we are supposed to tell government, and until government respond by action, not by media statement or press statement. Do not hope, Mr. Speaker, that any member of the National Assembly is safe to move, not by bandits, not by Boko Haram, by the people that elected you and I. Time will come, if action is not taken, that Nigerians will take their destinies in their own hands. Thank you, Mr. Speaker, for giving me the opportunity to. Ṣé believe nǹkan tí màá yìí sọ? Ẹ̀yin tẹ́ ń wo show yìí, ẹ gbàgbọ́ nǹkan tí màá yìí sọ. One day is coming, Nigerians will take their destiny into their hands. Nígbà yẹn, ẹ̀yin alágbára, ní bẹ̀rù bandit tàbí Boko Haram mọ́. Nigerians gangan lè máa padà bẹ̀rù. One day will come that we will tell you enough is enough. Wọ́n kó àwọn èèyàn wa sínú igbó. Wọ́n pa àwọn èèyàn wa. Ẹ jókòó síbẹ̀ ẹ ṣe ẹ̀kẹ́ bí pọpọ́ọ̀fù ya súlẹ̀. All you know ni pé kẹ́ máa pín owó, kẹ́ máa jí owó. Àní ẹ má jí owó, kí ló dé tó ń jí ẹ̀mí wa? Ẹ ya wèrè ni. Àní ẹ má jí owó, àní ẹ má jalè. A ti gba kámú ọ̀nà ọ̀dà àwọn ọmọ fẹsẹ̀ ṣábẹ̀. Kò sómi táàpù, àmú mi kànga. Gbogbo nǹkan dàrú, àwọn ọmọ bọ́ síta kò síná, àwọn gbatẹ́gùn níta.
why tẹ́ tún ní kó máa jí wa gbé ẹ ti sínwó àbẹ forí gbálẹ̀ ni. We want to live. We have the right to live. We have the right to live. Ẹ kò jókòó síbẹ̀ yẹn, ẹ máa pín owó ní kò sí nǹkan tó kàn yín. One day go come. Monkey go market. He no go come back. Ajá tó ń fọ̀mọ́ ẹkùn lọ́mú. Ọmọ ẹkùn á dàgbà, ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀. Ajá tó ń fọ̀mọ́ ẹkùn lọ́mú. Ọmọ ẹkùn á dàgbà, ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀. Gbogbo tẹ́ ń ṣe yìí, ìyà tó ń jẹ tálíkà lọ́wọ́, ó wà ní gym ó ń gbé wéètì ni. Tó bá gbé wéètì tán tó jẹrin, tó yọ bicep, tó yọ tricep, tó bá mú ẹ̀yin olówó ẹ̀yin olóṣèlú wá sọ́wọ́, ẹ̀jẹ̀ yín á gbẹ lọ́wọ́ ọmọ Nàìjíríà. Ẹ sọ wá di zombie o. Ẹ máa lò wá bá ṣe ń wù yín. Kẹ́bí ní pé ọpọlọ wá ti yẹ̀ sẹ́yìn. Bóyá kíní kan náà ń ṣe fún yín tó gbé yín lọ́kàn lé, tẹ́mi yín ṣẹlẹ̀. Bíbélì sọ pé Fáráò máa parun ló ń ṣe sí ọkàn ẹ̀ lé. Orí ibú tẹ́ fẹ́ ṣe ló ṣe yín lọ́kàn lé. Bàbá mi sọ pé tọmọ kékeré bá máa burú, ìtàn ẹran ló máa ń béèrè fún lágbolé. Ẹ ti ń béèrè fún ìtàn ẹran lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà. And one day ọmọ Nàìjíríà máa gé ìtàn ẹran yẹn, wọ́n máa gé fún yín. Ẹ ń gúnyán fún gbogbo wa nísìnyí o, à ń jẹ. Kódà ààyò ṣe fún àwọn tí pàgbó wa tán. One day go be one day. The whole Nigeria wọ́n á bọ́ sí ọjà, then go buy iṣu. They go buy odó tuntun. Then go buy kí náà ń pè ìgún odó, and they will gún iyán for you guys. But máa wá jẹ tọ́ńdọ́ náà. Á jọ sojú ẹ̀yin àti Nigerians. Bákan ni wọ́n lè ṣàwọn olórí Ghana. Bákan ni wọ́n lè ṣàwọn olórí ní Nepal and other places. Ẹ ti rí obìnrin tó jẹ president ní kí ni mo mi rántí orúkọ ìlú yẹn. Ṣé pé helicopter náà gbé gbanú kínní. Ìlú ìtì ẹ̀ tẹ̀sí tún dá. Ẹ ti rọ́mọ olórí tí wọ́n hangi. Ọmọ president ìlú tí wọ́n hangi ẹ̀ dàgbà báyìí nù, wọ́n hangi ẹ̀ pa. Kí tiyín tó débẹ̀, mo ń sọ fún yín nísìn. Yorùbáwùyí lórúkọ mi, Ayélàgbé Àbẹ̀ní ni mo ń jẹ́ ní June 8, 2026. Mo tún pariwo fún yín wípé ajá yín tó ń fún ọmọ ẹkùn lọ́mú tí ọmọ ẹkùn má fi lè dàgbà pẹ́rẹ́. Ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀. Ajá tó ń fọmọ ẹkùn lọ́mú, ọmọ ẹkùn á dàgbà, ìṣẹ̀lẹ̀ á ṣẹlẹ̀. Ọjọ́ ń bọ̀ tí olóṣèlú Nàìjíríà ò ní lè sá fún bandit. Ọjọ́ ń bọ̀ tí àwọn adarí wa ní Nàìjíríà tí wọn ò ní sá fún Boko Haram. Ọjọ́ ń bọ̀ tí àwọn tí wọ́n ń darí wa, àwọn abẹnugan Nàìjíríà, tí wọ́n máa prefer káwọn sáré lọ bá kidnapper ju kí ọwọ́ àwọn ọmọ Nàìjíríà bá yín lọ. Ara ti ní àwọn èèyàn. Ẹ̀mí àwọn èèyàn ti gbọ̀n. Fìtínà ìfòòró ìdààmú ti bá àwọn èèyàn. Àwọn èèyàn ń sá kíjokíjo kò sóúnjẹ. Ọkọ àtìyàwó ti kọra wọn pọ́nrán gan ò lé mọ́. Ìyá ti ń ta ọmọ. A dẹ̀ manage. Àwọn ò pé ká máa bá lọ bẹ́ẹ̀. Ṣé rí kẹ́kẹ́ máa wá pa wá yìí? Tó ẹ̀yin lẹ́ ń pa wá o. Bàràjẹ́ sọ́njọ́ o, àbí bàràjẹ́ àbí bàràbíbù jẹ́ lórúkọ tiẹ̀. Ó sọ̀rọ̀ báwọn ṣe kọ́ àwọn kìíní yẹn wọlé o. Fún election. And many northern governors have said it. Báwọn ṣe ń kó àwọn ará bí wọlé nítorí election tó ń ṣépè fún yín ni. Ẹ dẹ̀ mọ́ wa agility ẹ fi ń ṣògùn àìkú. Ṣé agility ò bá kú, agility aláwọ̀ fúnra rẹ̀ tóun ò bá kú, ṣe máa rí awọ ẹ̀ lónìí. Ẹ dórí ipò ẹ̀ fẹ́ lọ mọ́, táwọn ọ̀tá náà ò bá dìde sẹ́yìn máa ráyè ìjókòó. Wọ́n wá sípè fáwọn pípù ilẹ̀ ẹ̀ wá bá mi bèrè lọ́wọ́ àwọn olóṣèlú Nàìjíríà. Ẹ dákun bá mi bí wọ́n, ṣé wọ́n wọ̀n wọ́n lépè ni? Ṣé wọ́n wọ̀n yín lépè ni? Ẹ gbọ́ nǹkan tó sọ pé no champion forever ni. Yìí tẹ́ ẹ bá ṣe la máa sọ. Yìí tí Fáyọ̀ṣe ṣe là ń ròyìn. Ayé Fáyọ̀ṣe táwọn ajínigbé tó ń jíyàn gbé nílùú ẹ̀. Fáyọ̀ṣe fúnra rẹ̀ ló wọgbó tì wọ́n. Nígbà àbùwà ẹrù kí lórúkọ Ọbásanjọ́ ọmọdé kó ti ṣàwá ní Kwara. Ó ní ẹṣú tí wọn at site. Wọ́n sọ bẹ́ẹ̀ ní Ghana, wọ́n sọ káàkiri. Báwo ni tí ń ṣe yàtọ̀? Tó pé ẹ fẹ́ jalè. Ẹ bẹ̀rẹ̀ sí ní ìjà. Jà débi kan tó bí pé Nigerians á kọjú dáyìn. Ayé yẹn ata tí yẹn á yẹ̀ mọ́ àwọn Nigerians lọ́wọ́. Tó bá ẹyọ kan nínú tó bá ti mú dání báyìí. Kí wọ́n akàn máa yin ilé kan náà nìkan. Kó fi òun nìkan sáré èèyàn
bíi 200,000 kakọ̀ máa yín yín lè kan náà a máa jẹ ẹran ara yín tán ìwọ tó rówó sukú ọmọ ẹ san ó yá yín lè kan náà owó sukú ọmọ ẹ kanra tó bá dé ìwọ tó rówó oúnjẹ jẹ ó yá yín lè kan náà kábẹ̀ sí ni máa yín yín lè kan náà a máa yín yín tán bí ìgbàdo a yín yín tán bí ìgbàdo ẹ ti pa wá ẹ ti pa wá sáyé ọkàn balẹ̀ ìyá oníyà nínú igbó àwọn ọmọ kéékèèké nínú igbó ọmọ ọdún kan ọmọ oṣù mélòó ẹ burú o Siyii Makinde tó ẹ ní ẹni fighter jet tẹ́lẹ̀ rà ó wà ní Lagos State ẹ tí rí yẹn gbà ẹ dẹ tó bá pẹ́ àwọn ọmọ yìí ni wọ́n gbé tó ẹ mo bẹ ṣe lè ṣe ẹ máa tẹlẹ ké sí kò sí wàhálà à ń bẹ nu obìnrin tí ó kọ̀kọ̀. Siyii Makinde ní June ní helicopter máa di àmà tí wà ní June kẹ. mo ẹ ṣe wà ní June kí la wà 8 àti bọ̀ sí June 39 títí June 39 ó máa dé. Mo ní láyé military tí ẹni military governor àbí ẹnìkan tó bá ṣe nǹkan àṣemọ́ṣe ń gbà yẹn àwọn ọmọ ìlú lẹ́dọ̀ máa jáde síta wọ́n á bọ́ síta jẹ́sà kó jẹ́ military wọ́n á bọ́ síta bẹ́ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ sí wa ní ẹ̀rọ yìí ṣé kí ló ń ṣẹlẹ̀. màá gbé kọ́ méjì sí i màá wá sọ̀rọ̀ tí mo ti ń sọ fún yín kẹ́ni ọ̀gbẹ́ kọ́ọ̀lù sókè gbogbo ọmọ Yorùbá ó yẹ kẹ́ máa fún mi ní sálárì ni ó fọ́ ni ó yẹ kẹ́ máa san sálárì fún mi even Tinubu gan yẹ kó máa fún mi ní sálárì ni ẹni sùn tí ń sọ̀rọ̀ mi lọ́wọ́ ṣe rí i pé nǹkan tí people are saying Tinubu is wicked. Tinubu is not good. If you believe Bumvera campaign for Tinubu, problem ti ẹni. I owe you no apology. If you can digest ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pẹ̀lú ọpọlọ, problem ti ẹni. Èbí tí mo fẹ́ sọ, problem tèmi nìyẹn. Gbogbo àwọn tá fẹ́ gbọ́ àtàwọn tá máa rò dáadáa àtàwọn tá ní rò dáadáa, problem gbogbo wa nìyẹn. So ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Oh shit. Oh my God. Ẹ dákun tó lọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa Tinubu is wicked. Tinubu is wicked. Mo ti rí ní comment section somebody said Tinubu is evil. Mo ti ń sọ fún gbogbo yín láti jọ tí gbogbo wa pátápátá tí wàhálà wọ́n ń jiyàn gbé ní Nàìjíríà nílẹ̀ Yorùbá tó ti wọlé Yorùbá mi sọ ní Nàìjíríà àti èrò. Mo ní Tinubu will never come out and tell you pé ẹ dìde kẹ́ defend ara yín. Tinubu máa wò yín tó máa fi jí gbogbo yín gbé tán ni. Tinubu ò ní bọ́tà sọ pé ẹ defend ara yín. Tẹ́ bá wá rò pé mo sọ kinní kan fún yín. Mo ní tẹ́ bá defend ara yín kí ni mo sọ pé Tinubu ò ní ṣe. Ẹ tẹ́ bá ti ń tẹ̀lé mi jẹ́ kí n fi ìṣẹ́jú kan kalẹ̀. Tinubu ò ní ṣe nǹkan kan, kò ní sọ̀rọ̀, kò ní ṣe nǹkan kan. Kò ní ṣe nǹkan kan. Kò ní ṣe nǹkan kan. Ẹ ṣe gan. Ẹ̀yin èèyàn tẹ́ wà ní YouTube ẹ bá mi kọ sí comment section. Kí ni mo sọ fún yín pé Tinubu ò ní ṣe tẹ́ bá dìde tẹ́ bá gbèjà ara yín. Ṣé bàbá mi ẹ ti bá pe Tinubu àkànbí ọmọ olódò jẹ ọmọ aláwọn wàá tí Tinubu máa ń wù tí mo máa wò pé ó jẹ́ kí n máa rántí aláàjì mi. Bàbá mi tẹ́ tó ju ẹ lọ bá gbá ẹ létí lójú bàbá mi ò ní sọ̀rọ̀ kò ní sọ anything ṣùgbọ́n wọn ò bí ìyá ẹ̀ rẹ̀ kò sunkún wa nulẹ̀ jẹ́ kó lu ẹ̀ pa sọ̀hún. Bàbá mi yẹn lọ bẹ̀rẹ̀ aláàjì no nonsense aláàjì onítaxi ní ọ̀tọ̀ lébùté mẹ́ta. Bàbá mi bìlì fún mi pé kú lórí dúró kó kú lórí ìkúnlẹ̀ lọ. Die as a warrior. Tí bàbá mi believe nìyẹn. Tí bàbá gbà tó ò lè dààmú ìyá máa gé jẹ. Tó bá lè dààmú bẹ̀rẹ̀ sí ní gé jẹ ẹ bá ra yín pò tó bá máa pa ẹ́ kó pa ẹ́. Tinubu ò ní sàn kankan. Now ẹ wo gbogbo ìgbà tí wọ́n gbé Mr. jẹ́rí ìgbà míì tá a bá ń sọ̀rọ̀ tí wọ́n sọ ní àwọn ọmọ Tinubu àkọ́lé ti gbó lọ́wọ́ Tinubu. Nígbà tí wọ́n pa Mr. Oyèdépò àbí kí ló kọ àbí Oyèdípò àbí kí ló kọ wọn nísìn
ẹ wòye gbogbo ilẹ̀ Yorùbá nísìn tí wọ́n ti ń fish out àwọn ajínigbé tẹ́ ti ń mú wọn. Mo wá Oyèdòkun, God bless you, mo fẹ́ béèrè lọ́wọ́ yín wípé nílẹ̀ Yorùbá tẹ́ ti ń fish out àwọn ajínigbé yìí, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ọba o, bóyá mi ò mọ̀ ní o, bóyá mi ò dẹ̀ rí ní o, mo ń bọ́ fọlọ́run ọba bẹ̀ yín, Yorùbáwùyí lórúkọ mi, ẹ jọ̀ọ́ ẹ show mi ní fídíò ẹyọ kan níbi tí wọ́n ti mú ajínigbé tí àwọn ọlọ́pàá tí wọ́n wá lọ síbẹ̀ tí wọ́n lọ kó àwọn tó máa jínigbé. Bóyá mi ò rí fídíò yẹn. Is there any video tí wọ́n mú àwọn Fúlàní tí wọ́n fish out tí wọ́n gbé wọn jáde níbi kan tí Tinubu tí ọlọ́pàá ti lọ mú yín padà? Tinubu ò ní sọ̀rọ̀. Ó kù sọ́wọ́ gbogbo wa pátápátá ká defend ara wa. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti kọjá òye Tinubu. Tí Tinubu bá wọlé ẹlẹ́ẹ̀kejì láyé pé Tinubu ṣe nǹkan kan, ó máa worst jù báyìí lọ. Tí Òbí bá wọlé, ó máa worst jù báyìí lọ. Àgàgà tí Àtíkù bá wọlé, ó máa worst pa. 1 million Òbí ò lè tún Nàìjíríà tó. 5 million Àtíkù ò lè ṣe Nàìjíríà. 2 million Tinubu ò lè tó Nàìjíríà. Ní bó ṣe ń lọ yìí o, the cabals are there. Ṣé rí àwọn olóṣèlú aṣíwájú àbámu ìfẹ́ pín tẹ̀sán aṣíwájú Tinubu kọ́ ni mo fẹ́ sọ pé àwọn aṣíwájú the leaders wọ́n wà níbẹ̀, wọ́n lè ṣe ohun tí ò dáa tí wá ní pé ká correct pé tẹ́ ẹ ṣe yìí àfẹ́ àfilọ̀ lóhun inú ọkọ̀ òun kò tẹ́ kò sínú mọ́tò nsìn tí èèyàn bá gbórí ilẹ̀ léjìká akọ́kọ́ máa ẹ tó máa sùn tó máa gbórí ilẹ̀ léjìká akọ́kọ́ máa ṣe báyìí a máa sùn tó bá yá gbórí ilẹ̀ díẹ̀ wọ́n lè ti gbéjì kẹ́ ẹ̀ kalẹ̀ ó máa sùn ó máa ọrùn ṣùgbọ́n tó bá ti ṣe báyìí tó bá yẹ èjìká tó bá forí gbá síìtì mọ́tò kò ní gbé orí ẹ̀ wá sí sáìdì ọ̀dọ̀ ẹ mọ́. àfi lọ lóhun orí ọkọ̀ àbí inú ọkọ̀ ni. We have to stand up and defend ourselves. ohun tí Sunday Igboho sọ nígbà yẹn òun ni gbogbo yín padà wá ń ṣe nísìn. ohun tí Sunday Igboho ṣe tí Buhari ní kí wọ́n lọ pa òun ni gbogbo yín lẹ padà wá ń ṣe nísìn. Even gbogbo ẹ̀tẹ̀ ti bú Sunday Igboho pé kinní kan ó fẹ́ dàlúrú ni ó fẹ́ dàlúrú ni ẹ̀yin dàlẹ́ nì. gbogbo àwọn tí wọ́n ń sọ fún wa nígbà yẹn pé you come back home tó bá come back home we will kill you gbogbo wọn pátápátá wọ́n ti ń wá ọ̀nà àti jápa. gbogbo àwọn tó ń tẹ́tì wọ́n gbà pé that Yorùbáwùyí if they born you well come back home. Many of them ń wá ìwé tó máa fi jápa nísìn. This is the problem tí a ní Nàìjíríà. Nàìjíríà kò sí ìjọba tó wọbẹ̀ tí Nàìjíríà appreciate ẹ̀rí ẹ má yẹ ká tanra wa o. And we will never appreciate them because tí Tinubu bá kò lórí oyè ń sìn ìjọba tó ń bọ̀ a máa gbàdúrà pé kí Tinubu padà wá ni. Bí wọ́n ṣe program Nàìjíríà nìyẹn pẹ̀lú àwọn cabals yìí. A ṣe wò láàrin èmi àti Tinubu wà ń bẹ̀ ń sìn. Kí ló dé tí àwọn nọ́ọ̀tì tí wọ́n ń fún Tinubu lọ́rùn pínpín kí ló dé tí wọ́n ń fún nífun pínpín kí ló dé tí àwọn Fúlàní lọ sí everywhere kí ló dé tó yẹ kí wọ́n wá sílẹ̀ Yorùbá tí wọ́n pa Mr. Oyèdòkun yìí tí kíní yẹn ṣẹlẹ̀ kí ló dé pé kíní yẹn reduce nísìn kí ló dé tó yẹ wípé àwọn Nigerians kọ́ ló ń dáràn lọ́wọ́ Fúlàní Boko Haram nísìn. Ó yẹ pé Boko Haram ló dáwọ́ lọ́wọ́ Nigerians nísìn abẹ́ ẹ̀ tí rí pé kíní yẹn ti yí. The hunter is getting hunted now. Ṣé ẹ rí kíní yẹn yí ó yí bàtó délẹ̀ Yorùbá. Gbogbo àwọn bàbá wa tó láwọn olóògùn àwọn ní kíní kan nísìn wọ́n ti ń ṣe ẹgbẹ́ kíní yẹn jáde fún bàbá wa Ọọ̀ni mo play lórí YouTube Yorùbáwùyí láàárọ̀ yìí. Bàbá wa Ọọ̀ni gan ti bọ́ta wọ́n ní ẹgbẹ́ nǹkan jáde àsìkò ti tó. Bàbá wa Ọọ̀ni yìí là ń rí pẹ̀lú àṣetánì ṣoko tó tẹ́tẹ́lẹ̀ o. Bàbá wa Ọọ̀ni sọ pé ẹgbẹ́ kínní yìí bọ́ta àsìkò ti tó ta máa lò ó. Wọ́n tún dájú pé ẹ̀yin tẹ́ ní gbẹ̀tugbẹ̀tu mọ́mọ́ yín o ẹ̀yin tẹ́ ní kinní kan mọ́mọ́ yín o wọ́n ní ẹ kó kínní yìí bọ́ta. Tinubu will not say anything. We have to defend ourselves.
take our destiny into our hands. Tí a bá ń jà, tí a bá wo bí tí ìjà yẹn ti ń wá, people are saying, people condemning Tinubu. Yes, àsìkò Tinubu ò dá, I agree with you. Ṣùgbọ́n personally mo ń sọ fún yín pé iná ń jó, àwa tálíkà à ń la gọ́tà ni. All these olóṣèlú, including Baba Tinubu, they are playing on our intelligence. Ẹ fẹ́ gbọ́ mi? They are all playing on our intelligence. Ẹni tó wà ńbẹ̀ tí ò ṣe dáadáa, kí ló dé tí a fún ẹkùn ẹ̀? Ó máa ṣe ni ká mú ẹkùn wọn dání. But Tinubu will go with excuse. The same way Jonathan left with excuse. The same way Buhari left with excuse. Another person will come. Ọmọ ìyá mi, wọ́n fẹ́ wá jalè ni. Wọ́n fẹ́ wá jalè ni. Tó bá ti Tinubu, tí Sunday Igboho dìde, làwọn àgbàgbà ilẹ̀ Yorùbá dìde ni. Kò ní worse tó báyìí nílẹ̀ Yorùbá. All of them are wicked. Okay, Tinubu must go. Oya, a máa fòbí síbẹ̀. Tóbi bá ti débẹ̀, kò ní jalè mọ́. Ṣẹ́rí, èmi ò support Tinubu o, ó yáwó ṣe kinní kan. Bẹ̀ pé kéèyàn ní ṣínṣìn, kéèyàn ní ọ̀gbà, kéèyàn ní wèrè lórí láti face àwọn Fulani. Tinubu nìkan ló lè ṣe. In the history of Nigeria, Fulani Caliphate has never been on the run. In the history of Nigeria, 65 years of history of Nigeria independence, Fulani Caliphate has always been on top. They have never cried the way they are crying in 2026. Let us think about that. Fulani Caliphate, nínú gbogbo àwọn candidates tí wọ́n kó kalẹ̀ yìí, mi ò rí ẹni tó lè put Fulani Caliphate on their news. When Sunday Igboho came out nígbà yẹn pé tó yẹ pa àwọn èèyàn wa mọ́, tó bá pé bí Tinubu ṣe overlook nísìn, ní Buhari overlook nígbà yẹn, kò ní le tó báyìí. We should all hold Tinubu responsible. APC ló pa àwọn agbésùnmọ̀mí yìí wọlé. Ó yẹ ká tọ̀ sójú kan kó hó ṣùkùṣùkù. APC government, ẹ̀yin lẹ gbé àwọn agbésùnmọ̀mí wọlé, and bàbá àsàlẹ̀ yín godfather yín Tinubu, Ọlọ́run mọ̀ ti Tinubu síbẹ̀ ni. Torí gbogbo wọn náà mọ̀ bí àwọn agbésùnmọ̀mí ṣe wọlé. Okay, náà àwọn agbésùnmọ̀mí ti yarí páwọn ò lọ mọ́. Bàbá Tinubu, we have to hold you responsible. ń tẹ́ ẹ̀dà sínú odó yìí, ẹ gbọ́dọ̀ gun kókúná kẹ́ ẹ tó fi pò sílẹ̀. We will hold you responsible because to me, I don't know about you, me sure pé Obi can face all this Fulani Caliphate. Obi that cannot face primary election. Obi could have been better. Tí ó bá sí àwọn Fulani Caliphate yìí níbẹ̀, Obi ò bá better. Ṣùgbọ́n Obi that's in NDC, wọ́n kí ni primary, I don't want problem. He ran away. In NRC, Obi ran away. In this one, he ran and said, I don't want problem. You don't want problem and you want to govern a country that is his name is problem. Because Nigeria's own name is problem. Mi ìṣọ́kò tí àwọn ẹrùfà yìí tó wá mú Obi ní ẹpọ̀n lẹ́ẹ̀kan. Bí Obi ò ní sá lọ. And tell me, ta ni presidential candidate tí ò ní Fulani as vice? Obi that cannot face primary election. Tó bá sá lọ, then Fulani máa wá di president. More than think twice. Defend yourself. We will protect Yoruba land. Ṣé àwọn olóṣèlú yìí wọ́n ò lè o? Ẹ̀bẹ̀ ti gbọ́ kan tó ń sọ̀rọ̀ sí, wọ́n ò lè. Àwọn olóṣèlú tẹ̀ ń wò yìí, wọ́n ò lè. Wọ́n ò lè. Tó bá kò tá à ń ti pa láti 2020 láti ń pariwo fún yín ní gbogbo wa ti dìde ní. Olóṣèlú Nàìjíríà mo máa sọ pé wọn ò ní wọná tí iná bá wà, wọn ò ní wọná.
wọ́n wò pé àwọn wo làwọn ń govern kó tó fìyà jẹ yín wọ́n jókòó wọ́n wò yìí ta ni. They divide Nigerians with religion. I am a Christian, I am a Muslim. Àwọn oníṣẹ̀ṣẹ̀ tó táwọn wèrè àwọn bíi mufuti ẹlẹ́ni jẹ́bẹ̀jẹ̀bẹ̀ yẹn àti Rashidi ọmọ àlè tó wà ní wo yẹn ó tiẹ̀ táwọn yẹn pẹ̀lú àwọn wèrè bíi tiwọn fanatics bíi tiwọn. Even that Islam wọ́n dá sí bí ọ̀nà mẹ́jọ. Àwọn kan ní ẹ máa pa ni ẹ máa gé lọ́rùn ni àwọn kan ní ṣòkòtò wọn ni. They are mad people all over the place. But if Nigerians decide to take our future, àwọn olóṣèlú yìí wọn ò lé. Irú ọmọ tábà yẹn lọ bá ń lé pé tó ń bá tún wá kíní kan ọmọ yẹn ó bú Muhammadu tí ọmọ yẹn bá wá igi 2x2 tó bá ṣẹmọ ní ọrùn ó máa lọ station. Yàrá wèrè ló máa fi wó wèrè dá something. Gbogbo nǹkan kọ́ ni sùúrù ṣe gbogbo nǹkan kọ́ ni wèrè bàjẹ́. Ó bú Muhammadu ó wá sílé mi wá bá mi tí wọ́n á lẹ̀ ní igi 2x2 lọ́rùn. Màá sáré bo lórí ẹ̀ àbí kí n fọ́ ẹ ní igi 2x2 lọ́rùn. Ẹ̀hán ọmọ ọlọ́pàá máa wá gbé máa lọ sí station. Kí ni mo ṣe? Ó bú Muhammadu ó dẹ̀ wá ká mi mọ́lé mi. Kí ló dé fi Muhammadu lẹ̀ kí Muhammadu wá ká mi mọ́lé? Tó bá ti dọ̀rọ̀ station lórí íńtánẹ́ẹ̀tì àwọn èèyàn máa gbé àwọn àáfàá tó ń jẹ́ wèrè bíi tiẹ̀ wọ́n máa jáde. Àwọn míì tó yẹ pé wọn ò ṣe ọkọ ìwọ̀dì máa jáde. Òun tó bá gbádùn kò ní padà wá. Ó ti di -1 lára àwọn tó máa wá bá ẹ lé ní tó bá gbádùn kò ní padà wá. Ìjọba ò ní ṣe nǹkan kan ó ní lọ sẹ́wọ̀n ọkọ̀ bá ní kọ́ lóya kọ́ńtírì tiẹ̀ kíní kan tó bá gbádùn tó bọ́ọ̀rọ̀ ẹ̀ ṣe máa gan lélẹ̀. Ó jẹ́ àlọ́ ó ti bí wọn máa mì lọ́rùn lélẹ̀. Ìjọba ò ní ṣe nǹkan kan. If we don't take our life, our future into our hands, Nigerian government wọ́n máa jẹ wá máa yé. Wọ́n máa jẹ wá máa yé wọ́n máa ṣe anything. Ẹni àáfàá tó bá wá bẹ́ẹ̀ lépo bú Muhammadu wá takò gbogbo ṣù kò fẹ́ sí lójú ní pepper spray ńlé pepper spray bú Muhammadu á spray ojú ẹ̀ píù tó bá gbádùn máa padà lo glasses. Tó bá gbádùn á padà lo glasses ni. Now I have told you. Sọ́kọ́ ti lọ wàláì tí méjì máa ti lo glasses nínú wọn ó wá ká mi mọ́lé ó lè ní ẹ̀nà ó wá ká mi mọ́lé mi ò bí o mú weapon dání nà. Tó bá ti wá kéèyàn mọ́lé ó ti wá àgbákò wá. Tí bá kó pọ́pọ́ ìdí àgbákò that is it. Ẹ wo n fẹ́ play ìwọ wàá sunkún pẹ́ o wà lórí TikTok yẹn bẹ̀rẹ̀ sí ní sunkún wàá sunkún gan. Rani o ìdún òbí ṣe ti máa ń bùdà àsìkò yà fẹ́ rí ni báwo kó tó dún o ti lọ tẹ́ ń bá rí èmi ó gbà o bẹ́ẹ̀ yàn fún mi ní kíní kan kékeré sí tí ibò fi níran mi èmi ó gbà o ẹ bá mú o ọ̀nà bẹ́ẹ̀ yẹn ò dáa tó má kíyàn mú ó dáa ó gbà àwọn ọmọ tán wọ́n bẹ́ẹ̀ nísìn bẹ́ẹ̀ yàn fún mi ní nǹkan pé kí n dì í pé kí n fi sára pé ibò fi níran mi ń gbà lọ́wọ́ rẹ o kí n fi ṣe ẹ̀mí kú o láyé àwọn ọmọ mi bẹ́ẹ̀ lé o àtìyàwó mi o tí má fi lè kú tánà mọ̀ tó wọn àwọn ọmọ tán kó ní Ògbómọ̀ṣọ́ yẹn àti pásítọ̀ àtàfà. If you want to see it, if you want to watch it, come on Yorubawuyi YouTube Yorubawuyi ẹ máa bọ̀ ńbẹ̀. Ẹ wá subscribe to YouTube Yorubawuyi. Làbíbù ló ń sọ̀rọ̀ yìí. Tó ń pẹ́ ọmọ ìyá wa nínú ẹ̀sìn wa. Ó ti dọ́jú ẹ̀ ń sẹ́yìn wèrè ló máa fi pọ́ọ̀tì wèrè. Tó bá ń pẹ́ bí last year àbí 2 years ago Làbíbù sọ̀rọ̀ ni. Ẹ ti máa rí àwọn àfáà bíi 50. Wọ́n ti bọ́ Asiri kù ní Làbíbù. Pàtó bá Sunday Igboho ya fọ́tò wọn ló dẹ̀ lẹ́bọ̀ nígbà yẹn wọn bí ìyá wọn re every one of them wọn keep quiet nísìn ó ti dójú ẹ̀ ń sẹ́yìn èpè ló máa fi wó èpè wèrè ló máa fi wó wèrè ó ti dójú ẹ̀ ń sẹ́yìn Làbíbù ló ń sọ̀rọ̀ yìí pé tó bá fún mi ní nǹkan tí mo fi nígbà mi ìyẹn gbà ó kò ní gbà kẹ̀ àwọn yẹn ti fa gọ́ọ̀mù wọn ò gbọ́ anything ó dẹ̀ ní kò sí abẹ́ fi bọ́ǹbù Yorùbá ní làákàyè tó bá ní ọ̀fẹ́ lọ́wọ́ kan tó yin bọ́ǹbù ó ní wàá ti lọ ẹ ti rí sí tẹ bá wọn àfáà kan tó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ẹ máa ṣe kíní kan bí ẹ̀yẹ máa ń sọ ìrẹ́fẹ́ kí nǹkan máa dárúkọ lórí péèjì mi ìyẹn alábòsí wọn máa ṣe bẹ́ẹ̀ ni pé òun ń sọ̀pọ́ọ̀tì ọmọ Yorùbá Fúlàní ni gbogbo wọn. Kíní kan wọn ní kẹ lọ dira ara mi rẹ fẹ́ jì lójú bọ́ǹbù Làbíbù ló gbé làákàyè kalẹ̀ yìí tó máa ń gbé bọ́ǹbù bọ̀ tó rẹ̀ ní ọ̀fẹ́ kó tó yìn ó ti délé
Làbíbù sọ̀rọ̀ sókè o. Sínú Kùránì o, ìdí wọn fi ṣe ti máa ń bùdà àsìkò yà fẹ́ rí ni. Báwo kó tó dún o ti lọ, tẹ́ ń bá rí èmi ó gbà o. Bẹ́ẹ̀ fún mi ní kíní kan kékeré sí. Oh no, thank you for your super sticker. Ẹ ṣe ọwọ́ yẹn wà lọ sókè àti Ṣàmúrà Òkìngbẹ. God bless you. Làbíbù sọ̀rọ̀. Wọ́n fi ṣe ti máa ń bùdà àsìkò yà fẹ́ rí ni. Báwo kó tó dún o ti lọ, tẹ́ ń bá rí èmi ó gbà o. Bẹ́ẹ̀ fún mi ní kíní kan kékeré sí. Tí bò fi níran mi, èmi ó gbà o, ẹ bá mú o. Ọ̀nà bẹ́ẹ̀ yẹn ò dáa, tó bá kíyàn mú, ó dáa ó gbà àwọn ọmọ tán wọ́n bẹ́ẹ̀ nísìn. Bẹ́ẹ̀ fún mi ní nǹkan pé kí n dì í pé kí n fi sára pé ìbò fi níran mi, ìgbà lọ́wọ́ rẹ o. Kí n fi ṣe ẹ̀mí kú o láyé, àwọn ọmọ mi bẹ́ẹ̀ lé o àtìyàwó mi o. Tí wọ́n fi lè kú, tálẹ́ mọ̀ tó wọn. Àwọn ọmọ tán kó ní Ògbómọ̀ṣọ́ yẹn àti pásítọ̀ àtàfà ṣé bó ti wá dàrún. Sunday gbọ̀n lọ́rin òyìn sì báyìí láti lọ tàbí débí ọ̀nà dání o. Àwọn kan tí ń rìn, àwọn commercial, àwọn kan gáàjì. Kódà tá a jọ rìn láti lọrin dé Ìbàdàn, wọn ò tó mẹ́ẹ̀ẹ́dógún. Àwọn káà wọ́n lọ dúró nìkan ni o, ojú oró ń bẹ lójú ọ̀nà o. Àwọn tí wọ́n fẹ́ gbẹ̀yàn wọ́n wà ń tòsí o, ẹni tí wọ́n gbé ló họ o. Àwọn bíbù yẹn wọn ò sá fún anybody. Wọ́n dúró náà ní síbi tí wọ́n wà pé tí wọ́n bá bí ire ẹ máa bọ̀. Iná ni wọ́n ń ṣe mí lẹ́mọ̀ pé àwọn tí wọ́n. Tó bá bí ire ẹ máa bọ̀. Àwọn tó fẹ́ gbé èèyàn ò sá. Àwọn tó fẹ́ gbé náà yàwọ̀ gbó àtàfà àti pásítọ̀ àti wòlíì àti oníṣẹ́ everybody yá dànù. Ó láwọn ọmọ yẹn dúró lójú títì ni pé ìyá yín tó bá bí yín kú ẹ wá kọjá. Tó bá bí yín re ẹ wá kọjá. Wá káyà sí 99 wọ́n á wò ó kó tó ní ya tó máa sọ ẹni pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá lọ́rùn gbọ́n ètò máa wọ̀ kì lélẹ̀ àwọn yẹn wọ́n ti fa gọ́ọ̀mù wọn ò gbọ́ nǹkan kan tó bá gbé gbogbo wa apawọ́pọ̀ nígbà yẹn tí wọ́n máa rẹ̀ nìkan lẹ́bọ̀ ẹ ṣe ṣíríkù gbogbo àwọn tó ń pẹ́ ṣíríkù ní kinní kan lò ẹni kí wọ́n bọ̀ ta Saheed Shittu ti ẹ̀dà Saheed Shittu òun ọ̀tí bí ọbẹ̀ ẹnu páànù tó bá kakùrì sí yù kíní kan ẹni kí Saheed Shittu kó nìṣó lọ́nà Ìbàdàn ẹni kó lọ kakùrì sí lọ́nà Ìbàdàn kó kàn máa lọ lọ́nà Ìbàdàn pé àwa rèé o ọ̀nà Ìbàdàn láwà yí express road Ìbàdàn láwà yí o aláì wọ́n fọ́ọ̀dì ìbọn ẹmọ ẹ lórí báyìí wo ẹ̀jẹ̀ á tu ni àwọn tó ti fa àwọn tí wọ́n mọ̀ ìyá wọn lójú ogun tó wà yẹn gbàyẹ tá à ń sọ fún yín gbà yẹn láti 2020 láti ń parí security ẹjẹ ṣe security Nàìjíríà ò ṣe kóníkálukú dúró ẹbí ẹ ń bú wa ni ọbì ẹ bọ́ta ẹ̀yìn àjò Habeeb sọ̀rọ̀. ṣé bó ti wá dàrún Sunday Igboho ìjọba ẹ fún abagẹ́bù wàlá ọ̀nà lọ́rin òyìn sì báyìí láti lọ tàbí débí ọ̀nà dání o. Àwọn kan tí ń rìn, àwọn commercial, àwọn kan gáàjì. Kódà tá a jọ rìn láti lọrin dé Ìbàdàn, wọn ò tó mẹ́ẹ̀ẹ́dógún. Àwọn káà wọ́n lọ dúró nìkan ni o, ojú oró ń bẹ lójú ọ̀nà o. Àwọn tí wọ́n fẹ́ gbẹ̀yàn wọ́n wà ń tòsí o, ẹni tí wọ́n gbé ló họ o. Àwọn bíbù yẹn wọn ò sá fún anybody. Wọ́n dúró náà ní síbi tí wọ́n wà pé tí wọ́n bá bí ire ẹ máa bọ̀. Iná ni wọ́n ń ṣe mí lẹ́mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe ìkárù ìdìde Sunday Igboho pé òun fẹ́ lọ kojú wọn. Tán tún ní kó má lọ, wọ́n fẹ́ máa sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn. Èèyàn mú nǹkan tó fẹ́ fi kojú nǹkan dání. Ẹ tún criticize ẹ̀yin ò lè lọ ẹ tún criticize ẹ fẹ́ gbọ́lá fún ogun kò sẹ́ni tí ó mọ̀ kí Ọlọ́run dógun lọ ó kálukú ló ní ìṣèlú àti ìdàlú rẹ̀ níbi tá a wà yìí ọ̀rọ̀ ti di pé n tó bá kàn tá a lè fi kọ́ńkà kìíní yìí ní ká lò anything tí wọ́n ti lè fi kọ́ńkà kan tẹ́yọ̀ fi ní ìsinmi kọ́ fi kọ́ńkà ẹ̀kú wá tù ní. ọ̀nà Ìlọrin ò dáa síbàdàn lásìkò yìí wọ́n wà bẹ́ẹ̀ wọn ò dẹ̀ sá wọn wà láwọn bẹ́ẹ̀ àwọn náà lu àyà níní ni bí àṣẹ wa ní san àfa àgébúlẹ̀ sọ. wàmẹ́lì mariu ilá haisu yaj'alu nafusahu. Ibi tẹ́ ẹ gbéra yín sí la gbé yín sí. àfi sọ́ọ̀lì àmàlì nafusaka faj'al. mi ò sọ́pọ́ọ̀tì pé oògùn àbí oògùn kọ́ làwọn fẹ́ lò ntọ́lọ́run dá tó dá sórí ilẹ̀ ayé ntọ́má dìbà kan tọ́lá bí kojú Boko Haram àbí kojú banditi tí ó bá ti mú wọn agbára Ọlọ́run ni gbogbo nǹkan mọ̀sánú imma min hajari aw min shajari aw min hadidin aw min almai gbogbo nǹkan láyé kò lè kọjá igi èèpẹ̀ òkúta omi gbogbo àwọn kan tá a wí ta ló dáa bẹ́ẹ̀ bá di pọ̀ tó lọ́yà àti fi kojú banditi kìí ṣe nǹkan tí ò dáa ilá àbítẹ́ni ń bá lọ ń forí kalẹ̀ fún nǹkan yẹn pé mo kí ọ láàárọ̀ ìwọ kìíní yóò tí ò kí Ọlọ́run bọ̀ tó dáa bẹ́ẹ̀ fún mi ní kíní kan kékeré sí tí mo fi níran mi èmi ó gbà ọ bá mú o ọ̀nà bẹ́ẹ̀ yẹn ò dáa tó má kíyàn mú ó dáa ó gbà àwọn ọmọ tán wọ́n bẹ́ẹ̀ nísìn bẹ́ẹ̀ fún mi ní nǹkan pé kí n dì í pé kí n fi lára pé ìbò fi níran mi ń gbà lọ́wọ́ rẹ o kí n fi ṣe ẹ̀mí kú o láyé àwọn ọmọ mi bẹ́ẹ̀ lé o àtìyàwó mi o tí wọ́n fi lè kú tálọ́ bòjú tó wọn àwọn ọmọ tán kó ní Ògbómọ̀ṣọ́ yẹn
àti pásítọ̀ àtàfà ṣé bó ṣe wá dàrún Sunday Igboho ìjọba ẹ fún un ní priority kó wọgbó lọ kó lọ kó wọn wá ọba lè máa náà lẹ́yìn gan pé àfẹ́yìn náà gbẹ̀yìn sára ìgbà o ọ̀tọ̀làyé alukurani Ọlọ́run ló ní ọ̀rọ̀ rẹ̀ ní à ń kà á ní in tó sọ fún wa ní in fún wa ń làbárí ànábì àtàwọn tán ti lọ ṣáájú rẹ̀ ní ìgbà ń fún wa ló fi ń bẹ̀ pé ẹ kírun. Ọlọ́run bá mi máìkì Ọlọ́run ló máa ṣàánú yín. Thank you for the super speaker. Iṣẹ́ ọmọ yẹn kọ́ lọ́sọ̀kè. Àlẹ́ kọ́mẹ̀ntì yìí mọ̀ádẹ́ pin mọ̀ádẹ́ tún kà síta. Ẹ jẹ́ kí làbí ìhùn sọ. Ọ̀rọ̀ Ọlọ́run ni wọn ò ní á lọ fi ja ogun. Ìtọ́lọ́run ní á ń palẹ̀ mọ́ fógun. Ìtàn náà bí ìdà bí ọ̀fà ni. Kèé sàsìkò yìí mọ́. Bọ́ǹbù ò sínú Kùránì o. Ìtún wọn fi ṣe ti bọ́ǹbù dàsìkò yà fẹ́ rí ni. Báwo kó tó dún o ti lọ. Tẹ́ ń bá rí èmi ó gbà o. Ẹ sọ fún wọn. Ẹ má kìrìsìtì Sunday Igboho mọ́. Mi wàá sọ̀rọ̀ kan Sunday Igboho ń bì. Ẹnu pé ká má gbé sórí pé wọ́n fẹ́ fèsì Islam. Pé torí pé wọ́n àwọn tán kìrìsìtì Sunday Igboho yẹn àwọn míì nu wọ́n kàn sọ pé àwọn ẹlẹ́bọ̀ ń kó ọmọ ogun jọ láti fi fèsì Islam torí wọ́n ń gbọ́ táwọn ọmọ ẹlẹ́bọ̀ kan sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì pé ẹ máa lọ wọnú mọ́sálásí ẹ máa sun wọn ná ẹ máa tú láàrin lórí wọn ẹ máa nà wọn ẹ máa dẹ́rù ẹ̀wà dantan àwọn gan a máa ń gbọ́ old lamb time tó bá mú ẹ owó mọ̀kẹ́ láàrin ìyàwó ẹni a lè bọ̀ wèrè tó ní lórí kò tó tiwa à ń fi ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀ ni tó bá di pé one on one nígboro kò tó bẹ́ẹ̀ ẹ má dàn wò pé ẹni ẹ máa nà fà kan àbẹ́ nà ẹni tí ń kírun kan ní táwọn èèyàn kìrìsìtì yìí sí ni pé wọ́n rò pé ẹ̀ ń pè ọmọ ogun àwọn ẹlẹ́bọjọ́ tó máa lọ fèsì mùsùlùmí ní táwọn tí wọ́n ti jẹ́ yẹn èmi ò sọ̀bọ́ ti kẹ́ ẹ̀ mọ kìrìsìtì ẹ̀ o tí Sunday Igboho lóhùn lè fèsì wọn ó sọ bẹ́ẹ̀ ní tí ń ṣẹlẹ̀ yìí a lè rí kọ́ńkà lóòótọ́ Sunday Igboho nìkan ò lè dá ṣe ṣùgbọ́n tá a bá kún tá a gbọ́ ọ̀rọ̀ kírísítẹ́nì mùsùlùmí oníṣẹ̀ṣẹ̀ tá a gbé lẹ̀ tá a parapọ̀ ogun tí ń jà wá ìwọ̀lá àwọn ènìyàn. Sọ̀rọ̀ sókè ọmọ Yorùbá bàbá wa yóò dá wọ́n ní he doesn't support ogun but he want to use ogun it's hypocrite ẹgbẹ́ tálábòsí ni kò support ogun ṣùgbọ́n tó bá fún un lóògùn ó lóun fẹ́ lọ ayẹta ó fẹ́ láfẹ́ rí ẹ jẹ́ ká play eléyìí jà eléyìí gbogbo mo fẹ́ play fún yín Ọlọ́run ṣàánú fún mi. wọ́n ní Sunday Igboho ní di àfáà tí ó tẹ̀lé wọn ẹ pè mí dání ẹ gbọ́ bá ti yá ẹ pè mí dání yàásí ń bẹ Masha Allah Insha Allah wàlẹ́ ó dàbí àwàdà ní àdìdò. gbogbo abiyamọ tó ń bẹ bíbá yìí bàbá ní láàrin ìṣẹ́jú kan kí wọ́n wọ́n dúró láàrin ìṣẹ́jú kan. ẹni bá gbà bọ́ lọ. ẹ jọ mi ìmọ̀ orúkọ àfáà tó ń sọ̀rọ̀ yìí ẹ jọ kí lórúkọ àfáà tó ń sọ̀rọ̀ yìí. wọ́n ní Sunday Igboho ní di àfáà tí ó tẹ̀lé wọn ẹ pè mí dání ẹ gbọ́ bá ti yá ẹ pè mí dání yàásí ń bẹ Masha Allah Insha Allah wàlẹ́ ó dàbí àwàdà ní àdìdò. gbogbo abiyamọ tó ń bẹ bíbá yìí bàbá ní láàrin ìṣẹ́jú kan kí wọ́n wọ́n dúró láàrin ìṣẹ́jú kan. ẹni bá gbà bọ́ lọ. ẹ jọ ṣé lóòótọ́ ní Sunday Igboho wà àwọn àfáà tó máa tẹ̀lé lọ sí ogun ó dá ṣé ẹ support kí àfáà yìí tẹ̀lé Sunday Igboho wọ́n ní yàtí ń bẹ táwọn ọmọ olóró tó bá cross nǹkan wọ́n bá dúró ìyá ẹ̀ yáàsì wọn ní kòkè ní akin ìnákọ̀lẹ́ ní àdè mọ́sẹ̀lì àlọ́sì ọ̀dẹ̀ mọ́sẹ̀lì lẹ́sìn àlọ́ àti ìrùdí lẹ́yìn ìdísìn ọkọ̀ ọmọ ọ̀sẹ̀ ọmọ àwùfà ń gbá mi. tó bá jẹ méjì aláwo lójú kòkòrò ni ó lè jẹ ọkàn tán ìyàwó aláwo tó bá jẹ méjì ó ní ojú kòkòrò ni ó lè jẹ ọkàn tán tó bá ẹyọkan náà ló máa jẹ 72 virgins ló máa ọkọ̀ máa lẹ́nu pàdé ẹni 72 virgins mo fẹ́ lọ́ọ́ bá búra mo fẹ́ lọ́ọ́ bá búra ìwọ tó bá tó bẹ́ẹ̀ òun yà wá bọ́tà wá ẹyọ kan ní Ọlọ́run ogún gbà kò ní jẹ méjì mi ìrọ́nítọ̀ ò lè jẹ méjì tó bá jẹ méjì òṣojú kòkòrò ni ọmọ sáré wí.